ṣé àkàntì ẹ̀ ní tìjú lórílẹ̀‐èdè Nàìjíríà ni báwo ni baálé ilé yóò ṣe fi yàrá tiẹ̀ ilé tiẹ̀ lẹ̀ tí ó wà ní òun fẹ́ lọ sinmi ní ilé ẹlòmíín. Ó yẹ kí ààrẹ kan da ọ̀rọ̀ yẹn wo àti àwọn olóṣèlú tí wọ́n kú lórílẹ̀ Nàìjíríà tí wọ́n sọ pé àwọn lọ fara nísinmi lórílẹ̀‐èdè míì. Ara àwọn kan tí wọ́n sọ wípé ibi tó bá ti wu èèyàn ló ti lọ sọ pé òun fara nísinmi pé tí bàbá ò bá ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣé àwọn náà lẹ́tọ̀ọ́ láti lọ fara nísinmi lórílẹ̀-èdè tó bá wù wọ́n ni. Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Èyí tí a tún mú wá tá ní ká fi tó yín létí ká sì jọ gbé yẹ̀wò ká jọ dá sí i ká mọ èrò tiyín lórí rẹ̀. Òun náà ni ìròyìn tó jáde wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé wọ́n ti ṣetán o láti lọ sí ìsinmi ní orílẹ̀-èdè United Kingdom láti lọ fara nísinmi. Ṣùgbọ́n oríṣiríṣi àwọn èèyàn òun ni wọ́n ti ń fi èrò tí wọ́n hàn lórí ìròyìn tó jáde yẹn. Ẹni tí í ṣe olùrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ ìròyìn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n jáde wọ́n sọ̀rọ̀ wípé ìsinmi tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n lọ fún pé ọ̀sẹ̀ méjì ni yóò gbà wọ́n pé ọ̀sẹ̀ méjì ni wọ́n máa lò láti lọ fara nísinmi tó sì jẹ́ pé àwọn iṣẹ́ tó bá yẹ òní ààrẹ Bọ́lá Ahmed Tinubu òní wọ́n mọ̀ ṣe láti ìlú London tí wọ́n ti fẹ́ lọ fara nísinmi. Àwọn èèyàn ti wá ń sọ̀rọ̀ lára àwọn tí wọ́n ń sọ̀rọ̀ láti rí ẹni tó sọ yìí pé ọgbọ́n òní bàbá dá pé bàbá fẹ́ lọ ṣe àyẹ̀wò ara ni pé ilé ìwòsàn pé ni bàbá ń lọ. Àwọn kan ní ó tó bẹ́ẹ̀ o, ó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó yẹ kí wọ́n lọ fún ara nísinmi. Àwọn kan ní ìgbà wo ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀ Nàìjíríà ìgbà wo ni wọ́n ti ìrìn àjò kan dé tó tún wá jẹ́ pé wọ́n tún wá fẹ́ gùn lé ìrìn àjò míì láti lọ fara nísinmi. Àwọn kan sọ wípé tó yẹ kó jẹ́ pé irú àsìkò yìí òun náà ni ààrẹ ó fi orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ pé àwọn lọ fara nísinmi ní orílẹ̀-èdè míì. Àwọn kan ní ṣé àkàntì ẹ̀ ní tìjú lórílẹ̀-èdè Nàìjíríà ni báwo ni baálé ilé yóò ṣe fi yàrá tiẹ̀ ilé tiẹ̀ lẹ̀ tí ó wà ní òun fẹ́ lọ sinmi ní ilé ẹlòmíín. Wípé ó yẹ kí ààrẹ kan da ọ̀rọ̀ yẹn wo àti àwọn olóṣèlú tí wọ́n kú lórílẹ̀ Nàìjíríà tí wọ́n sọ pé àwọn lọ fara nísinmi lórílẹ̀-èdè míì. Ara àwọn kan tí wọ́n sọ wípé ibi tó bá ti wu èèyàn ló ti lọ sọ pé òun fara nísinmi pé tí bàbá ò bá ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣé àwọn náà lẹ́tọ̀ọ́ láti lọ fara nísinmi lórílẹ̀-èdè tó bá wù wọ́n ni tígbà kan bá ní owó rẹ̀ lọ́wọ́ tí wọ́n dẹ̀ ní páálí tí àwọn ìjọba orílẹ̀-èdè tí wọ́n fẹ́ lọ yẹn tí wọ́n sì fún wọn láṣẹ láti wá. Kò sí tó burú ńbẹ̀. A wá fẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí ọ̀rọ̀ yẹn. Kí lẹ rí sí i? Kí ni ìwòye yín? Kí ni èrò tiyín? Wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fẹ́ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà láti lọ fara nísinmi ní orílẹ̀-èdè United Kingdom UK fún ọ̀sẹ̀ méjì gbáko. Ẹ fi èrò tiyín àti òye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé o adúpẹ́ àmọ́ rírì yín àti wípé owó ewo gan ni ó bá ìṣẹ̀lẹ̀ yẹn mu. Ààrẹ orílẹ̀ Nàìjíríà kan ó fẹ́ kúrò lórílẹ̀-èdè rẹ̀ láti lọ fara nísinmi lórílẹ̀-èdè míì. Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ẹ ṣé o adúpẹ́ àmọ̀rírì yín. Olólùfẹ́ yín náà ni o, Tajudeen olówó òkèrè Otasansan làwọn èèyàn ń pè mí. Thank you. God bless you.